ilé kéwú tí wọ́n ti fẹ́ kọ́ wa bó láti wà àlìjánnà tí wọ́n fẹ́ kọ́ wa nílé kéwú náà bó láti bá yọ́nú Ọlọ́run pàdé níbẹ̀ láti ń kò bínú Ọlọ́run o ló kọ́ pé a fẹ́ ní wàfáwù fáwọn àfáà wa a wà á di ọmọ ta a da láì lójútì a dẹni tí ọmọ tú àwọn èèyàn láṣìírí a dẹni tí ò ní ná ní ẹnì kankan mọ́ kọ̀ bá jù wá lọ kó bí wá lọ́mọ a gbọ́dọ̀ lé yẹyẹ rẹ̀ ṣe bí nítorí àfáà wa ni dá gbogbo ọ̀ràn pátápátá ṣe bí nítorí àfáà rẹ̀ ni kódà kọlu Ọlọ́run kọlu ànábì ṣe bí nítorí àfáà rẹ̀ ni eléyìí wọn èyí ṣe tọ́lọ́ mọ́ o ó ti kúrò nínú tọ́lọ̀ sọ pé al-akhillahu ba'duhum yawma idhin li ba'din aduwwun illa al-muttaqin abẹ́lọ́n jímọ̀tá ń kílé ní kó mọ́ fi ṣokùn yé mi ala sayyidina muhammadin ash-shafi'il mushaffa'i khayri khalqillah wa ala al-anbiya'i wal mursalin wa alihim wa sahbihim alillah ibadallah gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run Ọba ọ̀rọ̀ tá ń bára wa sọ òun ni pé ta ni ká bá ṣe ta ni ká bá rìn ta ni ká bá ṣe ọ̀rẹ́ ayò àlìjánà tá a fẹ́ wọ̀ yẹn ẹrù Ọlọ́run Ọba tọ́ wọ́n ni o ẹrù Ọlọ́run Ọba tọ́ wọ́n ni o ẹrù Ọlọ́run Ọba tọ́ wọ́n ni o àìfi dọ̀rẹ́ àìfi dá ipé bí ọ̀rẹ́ mi bá lọ lèmi náà lọ o tó bá dijọ́ alkiyama Ọlọ́run ní la ansaba baynahum yawma idhin wala yatasa'alun ẹnìkan kan ò ní mara wọn rí mọ́ kò sí fámìlì mọ́ ẹbí mi ará mi eré ilẹ̀ tá a wà yìí nìkan náà lọ́mọ o torí pé wo bàbá tó bí wa ìyá tó bí wa bọ́n ti pàtàkì tóun ṣe mọ̀ ipá mọ̀ wọ́n rí ká tó débì nígbà tá a dérí ilẹ̀ yìí náà la mọ̀ wọ́n rí o níjọ́ tá à ń bẹ nínú oyún gan ìyàwó ọmọ wa ó níjọ́ tí àjọṣepọ̀ àwa àti wọ́n bẹ̀rẹ̀ bọ́lọ̀ ti bàbára àwọn òbí wa tóun ó níjọ́ tá a bẹ̀rẹ̀ pẹ̀lú wọn kó tó di pa mọ òbí kó tó di pa mọ ẹbí káwọn náà tó mọ̀ wá níjọ́ abábí máa ní àwa ti mọ̀ nísìnyí Ọlọ́run dóhun náà mọ̀ wá àwọn gan mọ̀ ipá àti ìmara Ọlọ́run la ti kọ́kọ́ mọ̀ òun ló ti kọ́kọ́ mọ̀ wá nígbà tá a bá wá tún mara wa rí mọ́ pẹ̀lú wọn nígbà tá a bá wọnú sàárè Ọlọ́run nìkan ni ó kú o bàbá ó ti gbàgbé yóò ti máa rán nǹkan mi lọ ìyá náà ó ti gbàgbé yóò ti máa rán nǹkan mi lọ pé òun tún bí mi ìyàwó náà ó ti di ìyàwó ńyàwó ọkọ náà ó ti dọkọ ọlọ́kọ kálukó ti máa báṣẹ̀mí rẹ̀ lọ kódà ọmọ gan ó ti gbàgbé ń pé òbí mi ti kú yóò wá kọ́ àwa nìkan nínú ìṣirò yóò kọ́ àwa nìkan níwájú Ọlọ́run ọba àwọn nìkan náà ló kù wá kù náà la gbọ́dọ̀ bá ṣọ̀rẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ la fi gbọ́dọ̀ palẹ̀ mọ́ ká má ti torí ọmọ ká má ti torí ìyàwó ká má ti torí gbogbo àwọn tá à ń bá ṣe láyé ká má ti torí rẹ̀ ṣẹlọ́hun ká má ti torí wọn di ọ̀tọ̀ Ọlọ́run Ọba ní al-akhillahu gbogbo àwọn tó ń bára wọn ṣọ̀rẹ́ tímọ́tímọ́ ba'duhum li ba'din aduwwun tó bá padà díjọ́ kan yìí tá à ń sọ yìí kálukú padà dọ̀tá ara wọn gbogbo association tó wà ní padà dọ̀tá gbogbo ẹgbẹ́ tẹ dálẹ̀ láyé ohun gbogbo yán padà túká illal muttaqin àfàwọn tán bá fi ìbẹ̀rù Ọlọ́run Ọba ṣọ̀rẹ́ ara wọn ajá sí pé gbogbo àwọn ẹgbẹ́ tán pè wá sí kódà lẹ́nu iṣẹ́ ń pé ẹgbẹ́ kápẹ́ńtà ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ ẹgbẹ́ olówó tán ń ṣe nínú ọjà yìí tí ọba ti ní tọ́lọ́run Ọba nínú ẹja bẹ̀rù ẹ o ń pé àwọn amúlẹ̀ àwọn àmọ́ búra kí láàfi búra ṣókọ́ Ọlọ́run náà láì búra wọn ni rárá o a fi Ògún búra ní o ń pé iye báyìí la máa tajà a máa fi Ògún búra ń pé iye báyìí la máa tajà wo sì lè sọ fún wọn pé mùsùlùmí nìwọ tó bá dijọ́ kan yẹn àti inú ìṣirò rẹ tó wà nù sàárè ṣẹ́gbẹ̀rẹ́ ọ̀bọ ọ̀rọ̀jọ́ ṣàṣọṣẹ́ṣẹ́ ó dìde láti wá dìfẹ́ǹdì rẹ wájú Ọlọ́run ẹ jẹ́ kẹ́rù Ọlọ́run ó bà wá o ẹ jẹ́ kẹ́rù Ọlọ́run ó bà wá o Ọlọ́run ló sọ pọ̀nyàn nínú al-Qur'an ó ní al-akhillahu gbogbo association pátá gbogbo organization pátá kódà ẹgbẹ́ obìnrin ilé àtẹgbẹ́ bí àtàrà gbogbo ẹgbẹ́ tá à ń ṣe pátápátá ba'duhum li ba'din aduwwun á padà dọ̀tá ní mara wa rí mọ́ illal muttaqin àfàwọn tán bá fi bẹ̀rù Ọlọ́run ṣe é nìkan ló kù nígbà tó bá mọ́kọ àtìyàwó mọ́ mara wọn rí mọ́ níjọ́ alkiyama Ọlọ́run tiẹ̀ tóbi pọ̀ o bá a ṣe ní awọra wa tó àwọn ọkọ àtìyàwó tá a gbọ́ra wa yé àtúnṣe court marriage kété tá a bá ti kú Ọlọ́run ti pàrúkò fún wa nínú òfin rẹ̀ kété tọkọ bá kú kété tí ìyàwó bá kú ní tán pè ní nìka nínú Islam ló ti dissolve automatically kódà kẹ́ ẹ má ti ìsìn òkú kò jẹ́ ọkọ mọ́ kò jẹ́ ìyàwó mọ́ obìnrin nígbà náà tí ń bá ń ṣe opó lọ́wọ́ ń pé ọkọ rẹ̀ kú oṣù 4 àtijọ́ 10 ni o tó bá ti jáde opó kìí ṣe lé ọkọ lọ́wọ́ àmọ́ èdèkédè ní kó ní lé ọkọ mi ní kìí ṣe ọkọ mọ́ ọlọ́kọ mọ́ o ní ọkọ mọ́ rárá tó bá yà sọ pé ilé ọmọ mi àbá ti pínkún kàn ọ́ pé yàrá rẹ̀ ní nínú ogún tán pín lókù
àmọ́ pé ilé yìí ilé ọkọ mi ni kò sọ́kọ mọ́ ọlọ́mọ máa fi dodo ẹ̀ sàrókò fún wa ní pé ká lè mọ̀ pé ayé tó lópin là ń gbé àjọṣe wa yìí náà lópin àti ti bàbá àti ti ìyá àti tọmọ àti gbogbo ẹ̀ lápapọ̀ kò sí ìtì mọ́ ṣẹ́kù mọ́ àfi tá a bá fi bẹ̀rù Ọlọ́run tó lókù ká wá wọ́ wọnú ẹgbẹ́ kan nkẹ́ àwa múlẹ̀ àwa búra ká tó wọnú ẹ̀ àbá máa wá fúnra wa mọ́ràn bá ti jáde nílé ọkọ bá ti hàn kọ́ lé mọ̀ gbogbo irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ á ṣọ́ra ẹgbẹ́ ni ò ní bá wa rojọ́ kò sì ní tẹ̀lé wa dé inú sàárè ẹgbẹ́ yìí tún pọ̀ ó délé ìwé o wọ́n dẹ́gbẹ́ ẹgbẹ́ òkùnkùn bẹ́ẹ̀ lé ìwé táwọn stúdẹ̀ntì wọ́n ní wọ́n lọ́ọ́ kàwé ni sábàdọ̀hún wọ́n tún mọ̀ búra àwọn náà tún mọ̀ pé àwọn ń ṣe association kan ń pé àwọn mọ̀ dìjà ara wọn àwọn mọ̀ ṣe àwọn secret court àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń ṣe nílé ìwé ó tún kúrò bẹ́ẹ̀ ó ti délé kéwú o ọ̀tọ̀ láṣọ tó gbé wọ̀ ní o tá a fura mọ̀ àlàǹṣà lọ́mùná ìpa nífẹ̀ẹ́ àfa wa kò sẹ́ni tá a lè ṣàì lójútì sí ló kọ́ pé a fẹ́ ṣe násàrà fún àfa wa kò sáàfà aláàfà tá a lè yẹ̀yẹ́ ó ti dẹgbẹ́ òkùnkùn máa lọ́wọ́ gbogbo ń tá a bá ti kó jọ tó bá ti jẹ́ sí pé tí yóò bí Ọlọ́run ọba nú là ń ṣe ń bẹ̀ ń ta àròjọ rẹ̀ níjọ́ àkìyámọ̀ ni kì í ṣe tọ́lọ́mọ ilé kéwú tí wọ́n ti fẹ́ kọ́ wa bó láti wà lìjẹ́ náà tí wọ́n fẹ́ kọ́ wa nílé kéwú náà bó láti bá yọ́nú Ọlọ́run pàdé níbẹ̀ láti ń kò bínú Ọlọ́run o ló kọ́ pé a fẹ́ níwà fáwù fáwọn àfa wa a wà di ọmọ ta a da láì lójútì a dẹni tí ọmọ tó àwọn èèyàn láṣìírí a dẹni tí ò ní ná ní ẹnì kankan mọ́ kò bá jù wá lọ kó bí wá lọ́mọ a dọ̀dọ̀ lé yẹyẹ rẹ̀ ṣebí nítorí àfa wa ni dá gbogbo ọ̀ràn pátápátá ṣebí nítorí àfa rẹ̀ ni kódà kọlu Ọlọ́run kọlu ànábì ṣebí nítorí àfa rẹ̀ ni eléyìí wọn èsì tọ́lọ́mù mọ́ o ó ti kúrò nínú tọ́lọ́mù sọ pé al-akhillahu ba'duhum yawma idhin li ba'din aduwwun illa al-muttaqin abẹ́lọ́n jimá tá à ń kílé ni kó mọ́ fi ṣokùn yìí tá a kì láyé o kó bùn wà lálùbáríkà